ìbá jẹ́ funfun ìbá jẹ́ dúdú ò gbọ́dọ̀ jẹ̀gbín mọ́ dèwọ̀. kí ló ṣe lẹ́kọ̀ọ́ nínú accident lẹ́kọ̀ọ́ ẹ̀ tó ló ránṣẹ́ sí. Ọláwálé ọ̀ṣà fẹ́ gbọ́nà ẹ̀kú ó fẹ́ lówó tipátipá. Yorùbá sọ pé tí ìbáwọn lọ lẹ́sẹ̀ ajé òkú bá yín jẹ kò sí jẹ ẹ tẹ ẹwọ ọmúṣẹyà kò nídìí kan fà sókè direct entry ni. lẹ́kọ̀ọ́ kẹ̀ mo mú ṣùgbọ́n ṣòro sí i tí wọ́n ṣe pẹ̀lú mọ́tò mi kí ló ṣe. ẹ sọ́ọ̀pù ẹ̀ mo ní ká ẹ sọ́ọ̀pù ẹ̀ ẹ̀mí ẹ̀kọ́ rẹ̀ yọkọ lẹ́ẹ̀mẹ́ta. èmi àti ìjọba pé àníṣe lọ́wọ́ ni kò sí kankan tá a mọ̀ ṣe even gbogbo owó tá a ná gan owó àbálà ń kó tá a ná a ṣiṣẹ́ kan látàárọ̀ dálẹ́ rí. 1.2 million naira wọ́n ní kò fi ṣoríire wọ́n ní kò fi jẹ́ èèyàn. Okay, so obìnrin yẹn yí lẹ̀ ọmọ ẹ̀ wọ́n fẹ́ operate ọmọ ẹ̀ wọ́n dẹ̀ ní 1 million naira wọ́n á wò pé ojú ló rójú ṣàánú mo fi ní kí n fún ní 1 million yẹn kí n save ẹ̀mí ẹ̀ ó bẹ́tà ju business lọ. ìwọ yìí máa dọ̀dọ̀ yọ ó máa rìn dín ó máa sọ̀dọ̀ ó mo rò pé wọ́n lè lọ́wọ́ sí ẹ lórúkọ ń jọ súnmọ́ ẹ. tó bá jẹ́ pé plan ẹ̀yin méjèèjì lẹ́ lọ stop èmi ò láìkẹ́ o ẹ bá rí ayé sọ̀rọ̀ mẹ́. ẹ̀yin ní ṣe nǹkan tó máa ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ náà chief kú ni. kí ló dé tẹ̀ pẹ́ pẹ̀lú àpà ṣùgbọ́n nǹkan tí màá jẹ́ ọ̀sán lé dáadé wá bínú sáà ẹ̀rọ sà ẹjọ́ sà a fẹ́ ṣó owó tààràtàrà ni. kí ló sọ mo rò kórìí òun pé ṣá. ó máa ń kó gáàrẹ́tì wá yẹn ó sọ pé ó wà kó 3.5 million. ẹnjìníà ẹ wojú mi o kádàyọ ẹ wojú mi dáadáa ẹ ṣe wọn. mo kí ẹ̀yin ìyá mi àgbà. Guys, for comment, sir. Mi ò sunkún. Mo máa gbẹ́sẹ̀ mi kò dárí jí mi o. Ìyá ẹ̀jẹ̀ má sunkún. Má sunkún mi ò sunkún mọ́.